mo wà láyé mi ò kú o, irọ́ kú ni wọ́n ń pa mókè, gbọ̀ngbọ̀n tòkè, òkè gbọ̀ngbọ̀n, 20 ọdún lónìí, òkè kì í kú bẹ́ẹ̀ ni òkè kì í yẹ̀, mi ò tí ì kú o. Kollington Ayinla òun ló sọ bẹ́ẹ̀. Àgbà akọrin fújì kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kọ́láwọlé Rasheed Ìlọ̀rí tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí General Kollington Ayinla, ó ti kéde sí ìgboro ayé báyìí wípé òun sì wà láyé wà láàyè, òun èdè ìkú. Èyí ló wáyé lẹ́yìn tí ìròyìn kan jáde lórí ayélujára bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wípé bàbá náà wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ẹni ọdún 85 náà ó ní òun ò kú o, òun sì wà láyé wà láàyè. Ìròyìn náà sọ wípé àìsàn gbẹ̀mígbẹ̀mí ló dá bàbá náà gúnlẹ̀ tó sì kù díẹ̀ kó fi kú, àti wípé afẹ́fẹ́ oxygen ló fi mí. A gbọ́ pé dìgbàdìgbà ni wọ́n sáré gbé e lọ sí ilé ìwòsàn aládàáni kan ní agbègbè Alágbàdo ní ìpínlẹ̀ Èkó. Àwọn ilé ìwòsàn náà ni wọ́n tètè yára ṣe ìtọ́jú rẹ̀ kó má bàa jásẹ̀. Ìpínlẹ̀ Èkó ni ilé ìwòsàn yìí wà, wọ́n sì gbé e lọ síbẹ̀ ní kíákíá ní agbègbè Ìkẹjà. Àmọ́ nígbà tí yóò fi di alẹ́ ọjọ́ Ìṣẹ́gun, ara rẹ̀ ti yá. Nínú fídíò kan tí akọ̀wé ìkéde àti ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Èkó Gbóyèga Akọ́ṣílé ó fi síta lórí ayélujára, ó jọ pé ara Kollington ó ti yá. Nínú fídíò náà ni Kollington ti ń ṣàlàyé bí ọpẹ́lọpẹ́ àwọn oníṣẹ́ ìṣègùn, pàápàá jùlọ ọpẹ́lọpẹ́ Elédùmarè. Ó ní tí kì í bá ṣe ìgbìyànjú àwọn elétò ìlera ni òun ò bá ti jẹ́ Ọlọ́run nípẹ̀ báyìí. Gbogbo ènìyàn ló rò wípé mo ti kú, àmọ́ mi ò kú o, mo sì wà láàyè. Èmi ni mò ń sọ̀rọ̀ yìí, mo wà láyé wà láàyè nítorí àtìlẹ́yìn Ọlọ́run, gómìnà ìpínlẹ̀ Èkó àti àwọn òṣìṣẹ́ elétò ìlera ní ìpínlẹ̀ Èkó. Mi ò kú o, irọ́ ikú ni wọ́n ń pa mókè. Kollington Ayinla ló sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá ilé rárá, ẹ bá subscribe.